àwọn kọ́ pé mi jọ kan wọ́n ní kí ọjọ́ sáwọn pé ẹnìkan á fẹ́ yọ̀ mí sọ àwọn wípé agbowó lọ́wọ́ àwọn àtọ́wò padà fún wọn. èmi àti àfáà mọ̀tàtà pa èmi sọ̀rọ̀ bùnkẹ́lẹ́ o kò sí tẹ́lẹ̀ kí n kò sì fi mi. bàbá yẹn wọ́n bá wa pé kábà wọn pa yín. ìwà ni èmi pààyàn but ẹ má wọrí wọ́n lè fún wa lówó àwọn dẹ̀ náà. èmi àti àfáà àtàpá ọ̀rẹ́ mi àtàpá mo yí sàmán. wọ́n á ń sìn mí ní owó yẹn wọ́n á sọ fún ọ pé ká má sìn mí ní owó máa o. àwọn ń kọ̀rọ̀ ọlọ́jọ́ mi wọ́n gùn láàyè wọn ọlọ́run bá wa kẹ́ wọn àwọn aránṣẹ́ sí mi àwọn àyàrá ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà kẹ́ ẹ gbọ́ sí. mo bá dé àwọn kọ̀rọ̀ wa wọ́n ti rí mi bàtà mi ti rí bàbá yẹn ojú mi ti change bàbá ń dá o tó wà lókè mo bá bá ṣe táǹkì á fún yàn ojú mi ti change mo ti tàbí kìnìún àwọn ọ̀rọ̀ ni àwọn ọdún Labeeb bó sí àyè bó sí àyè bó sí àyè wọ́n control anger mi bó sí àyè bó sí àyè bó sí àyè wọ́n sá nàkúlẹ̀ kankan wọ́n bá wọn rọ́ọ̀kà ẹni ó yà wọlé kálọ̀ lóde tó sáyé lè ju mo ní mo ti mọ́tò kìí sí ni sọ bàbá ẹja máa lọ́ta ni àní máa lọ́ta dùn bí èmi fẹ́ tú ọgbẹ́ balẹ̀ dá kẹ́hìn ní apàrọ̀ yín ó fẹ́ bà lọ́ni jẹ́ ni báwa ta fẹ́ràn yín pọ̀ o àmọ́ tẹ́ ẹ lè mọ̀ tógun ò bá dé èmi ẹsẹ̀ múnáfìkì o gàgùn máa gbọ́ o wàlláhì tàláhì èmi ẹsẹ̀ múnáfìkì wàá nílá wà á di xeyra mi rẹ̀ kí n bá orí sọ̀tá ẹ bá sẹ̀mí máa dábàjà ni n fi orí kalẹ̀ lára rẹ̀ máa tún orí òun ṣe máa bọ́ òun nìkan jà n dẹ́kọ̀ mọ̀ pé ọlọ́run ṣorí fún àwọn olórí ibú ni ọ bàbá yẹn ti dáa jù ẹ ní kúní sí o. amiina. bàbá kọ́ra wa bẹ̀ mí pé kí n dákun pé kí n jẹ́ kọ́ra ọ̀hún pé mo ní bàbá kọ́ra àwọn ìjọba lówó owó yẹn lè ní wọn á pè wọn pé owó tí yóò kù àbí kan san. san balance. àwọn kan ní yóò san mo ní bàbá san ẹ pa wọn o àwọn ní ọ̀dà yóò san gbọ́ tí wọn náà san tó kù nígbà tí wọn ò ṣiṣẹ́ fún mi ẹ sanwó tó kù ni wọ́n dẹ̀ sanwó tó kù fún mi mo ní náà jẹ́ èmi yẹn sọ̀rọ̀ lẹ́yìn ọlọ́rọ̀ o bàbá wa jẹ́rẹ́ ọlọ́jà mi ogun amiina. wọ́n mọ̀ sọ̀rọ̀ yẹn sírù nítorí jẹ́ ń wá ọ̀rẹ́ tẹ̀ ń ta ni ṣàkóso mi ò gbà rí but ẹ bá ń fún ọba yìí ní umra kan ọlọ́run umra kan àfa Labeeb ọ̀rẹ́ mi nù olókọ́ mi nù ó ti lọ. alọkùnrin la gbogbo àwọn ọmọ tẹ bí wọn ò bá yín jẹ o bàbá ẹ tún mọtò báàkì mọdúkọ lọ lọhùn ẹ lè lọ gbà yín lẹ ẹ gbọmọ yín lẹ rí lọ́dọ̀ àwọn ọlọ́pàá wọn ti ló ń gbà yín lẹ ní àyè mọye tó tọ kí ẹ sọ fún mi èmi ni ọmọ tẹ bí kọ gbogbo tẹ bí ọ̀dà yín láàmú wọn ò dẹ lówó wọn dẹ ń rí àwọn tó lówó gbogbo ẹni tó lọ́la ní òní tó jẹ́ ọ̀dọ́ kò sẹ́yìn tí ò jẹ́ ọ̀dọ́ Labeeb nu wọn. àfáà yóò tún máa gba mọ́tò lọ wa àtúnjọ travel. ọmọ bàbá gbogbo wa sí ni táwọn fẹ́ ọlá wọn jẹ gbogbo nǹkan. bẹ́ẹ̀ gbé wá síbí nísìnyí tí wọ́n yẹ táyé fún ọ̀gá ńkó mọ́ ọmọ wọn ni mo fi ní kó lọ sí umra ó ti lọ mo ti parí ẹnu. ó dẹ̀ dákẹ́ kíkàlà ń lò bọ̀ á lọ bí dúdú nù ni tẹlifí kírun táyà ní ìkọ̀bọ̀lọ́wọ́ yẹn kò dáa kí òkú khairu minhu. àbákàtà àdábì mo ti jù wọn lọ lọ́jọ́ orí ní àbá kú kí ni tó lọ́wọ́ bẹ́ẹ̀ kí ni tó ní ìdààmú ká kú ẹni tí ò bá lísẹ́ rẹ ni máa ń bẹ̀rù kú èmi ò bẹ̀rù kú kankan o nítorí pé mo mọ̀ pé gbogbo tí mo bá yàn ṣe bọ́lá tí mo bá yàn jà tó bá soso pé ń da pé mo bá wọn ní búlò ń bì ẹ bí kí ló ti fún mi. àfáà wa Sirru Maktoum ibi tí wọ́n ní pé kọ́ọ̀dìrún wọ̀nyẹ́ fún àlè ganiyun wọ̀nyẹ́ fún etí àfáàwá àwíyé tó fi gbà fún àfáàwá Sirru Maktoum àwíyé yìí máa kéwò
kì í sọ lórí o àfa ni o àfa gidi ni o nítorí fi rí yàn tó gbà báyìí fẹ́nìkan ẹni yẹn dá ni o nítorí mú wa sọ nísìn ọ̀rẹ́ ni èèyàn lè kọ́ mi náà wù mọ́ o lè kọ́ mi mọ̀káwọn mọ́ mo mọ̀ mọ̀káwọn lórí ni pálí tó pálí tó ti yé mi ìyẹn ò ti tán báwọn kódà yìí fẹ́ mọ̀mọ́ because èèyàn kẹ̀ ya wèrè ni mo mọ̀káwọn kankan mọ́ owó máa sásì mi ìwẹ̀ fúnra rẹ̀ sá gbogbo wa fún ọ fẹ́mi lówó má fún mi sí mi kankan ìfẹ́ sí mi kankan ìfẹ́ sí mi kankan àbáwá sínú ọ̀tún àbá yìí ti tún ayé àwọn èèyàn sí tó pọ̀ ni mo sáré gba umra kan lọ wọn fún afọlábí bòrò olóko mi nísìn kọ́ọ̀dínú lamu yubadir bàbá wa àgbà alimami fulani wúwa kọ́ọ̀hìdùn wọ́n yubadir gbàfà tí ń bẹ ní Kwara lónìí ọ̀gá gbogbo wa ni kọ́ọ̀ kó máa wọ́n lẹ̀ fún ìdàgbà kó o ju ọmọ tí yẹn jọ bàbá gbogbo wa ni ẹni tó bá ń sọ pé òun nímọ̀ tán kò nímọ̀ ni wọ́n dẹ̀ ń yọ nǹkan tí ó jẹ́ kátó fún mi ìbí náà sì ń rí mo ní àwọn yẹn máa kéwò wàlúùláì tàláì ọmọ ìdámíwò dókítà ìdámíwò àtàlejò wíìrì ni o ọmọ kéwò gan wàláì wà ń fún mi láwọn nǹkan nù rẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà mo gbé fún ọmọ yẹn ti sọ lóko láàárọ̀ kùtùkùtù ó fẹ́ ká máa ṣe ọlọ́dún mẹ́rin tí a lọ kú ilẹ̀ tó bá mi tẹ́ o jẹ́ gbé kan mi bóyá gba tíra mi lọ́wọ́ rẹ̀ n bá gba àwọn forí fọ́ọ̀n káàkiri n bá gba tíra mi lọ́wọ́ rẹ̀ ó ti ṣe díẹ̀ nǹkan tó lè ṣe mẹ́ mo sì gbà ètò kù mo sì fúnra mi àfa dàmí tún wò àfa díẹ̀lì ẹ̀ tún wò mo á lọ pa ẹ̀fọ́dọ̀ ga gbogbo wọn Professor Timba ní Kwasu wọn á gbé fún wọn á lọ ọdún kan pẹ̀lú ẹ̀ wọ́n ní mo ti parí yẹnyẹn kò sí nǹkan kan àwọn nǹkan tí mo tún bẹ́ sí mi ibi àwọn bíi gbí Yorùbá wọn ò tí ì mọ ètò wọn ò pè gbí nínú Lárúbáwá bí báà ni wọ́n lò ní o bí gàyìn ni wọ́n lò ní o tí ó ní ọmọ ní mẹ́ta ní òkè àbí ọmọ mẹ́ta ní ìsàlẹ̀ mo ti wá parí ẹ̀ yín wà lọ kó fún bàbá wa àgbà alimami Fulani bí wọ́n ṣe ta ti Sheikh na bàbá wa àgbà Dr. Salman yẹni Juma Mudir Dr. Wasuna mo wà náà ó sì tíra yẹn nìyẹn o ẹ̀yin ní wàá kó fún àjọmọ̀ lọ́dọ̀ bàbá wọn Fulani pé tíra bàbá wọn ni ó táyà dábì mo ti wú ká ṣe.